Excellency, the governor of Oyo State, Engineer Oluseyi Makinde, FNSA, I hereby pronounce as crowned Oba Akeem Mobolaji Adewoyin as Ẹ̀kẹrin Balógun Olúbàdàn. Mobolaji Adewoyin. Ẹ̀kẹ́ ti dẹ̀kẹ́ ẹlẹ́kẹ́ Olúbàdàn. Also pronounce Ọba Oyèkọ́lá Babalọ́lá Senior Advocate of Nigeria as Ẹ̀karùn-ún Olúbàdàn of Ìbàdàn now. And I hereby pronounce Ọba Sarafadeen Abiodun Adi as Ẹ̀karùn-ún Balógun of Ìbàdàn now. Kábíyèsí Olúbàdàn dà, àrí kábíyèsí Olúbàdàn lórí ìjókòó. Gómìnà dà, ìpínlẹ̀ Ọ̀yọ́ Engineer Olúwaṣèyí Mákindé, àwọn náà ò sí lórí ìjókòó. Ta ni gómìnà rán? Wọ́n ní gómìnà rán igbákejì rẹ̀. Ta ni kábíyèsí rán? Wọ́n ní kábíyèsí rán àwọn olóyè. Ọba Tajudeen Ajíbádé, òkè síbà ní ọ̀dà. Ẹja máa retí àwọn tán fẹ́ dé ládé, àwọn olóyè tán fẹ́ sọdọba. Àrà àwọn olóyè o. Ẹ̀yin náà ní àrà àwọn olóyè tán fẹ́ sọba, tán fẹ́ sọ di ọba ládé nílẹ̀ Ìbàdàn. Bóòlù yóò ṣe wá máa dé ẹni tí ò sí lórí ìjókòó, bóòlù láti máa dé ládé, bóòlù láti máa sọdọba. Ó dìgbà yẹn. Wọ́n ó kéde, wọn ò ní kéde. Gómìnà sọ̀rọ̀, kò ní sọ̀rọ̀. Igbákejì ó jíṣẹ́ gómìnà, kò ní jíṣẹ́ gómìnà. Nígbà tó yá, a kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ́tẹ́ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa, ìkànnì yín Otasansan TV. Ojú tẹ́ fi wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni, ó tóbi ni, kò ní jẹ́pin wa lágbára dẹ́dàá láṣẹ Èdùmàrè. Àwọn àgbàlagbà wọn ní ìkọ́ kìí kọ́bálá, ìtàkùn kítàkùn kéjò lẹ́sẹ̀, àyín lọ àyín bọ̀ lọ́wọ́ yẹnu. Fíníladìẹ tó kó ìmábọ̀, àwa àti yín á máa lọ rè o, àwa àti yín á máa bọ̀ rè. Àwọn àgbàlagbà wọn ní ibi kìí pè ìkànnà ọwọ́ dalẹ̀, àwa àti yín àní wá jẹtì, àní wá mutí o, á máa rí ṣe, á máa rówó ná, á máa rówó lò. Àbùtí ń tolókun, àbùdí ń tọlọ́sà lágbára láṣẹ Èdùmàrè, àní mọ̀ṣe o lágbára àtẹ̀dá. Ọ̀rọ̀ ìlú Ìbàdàn àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, òun náà ni mo tún mú wá. Ẹ̀yin náà ti mọ tí ń lọ, mo wá fẹ́ kájọ farabalẹ̀, kájọ gbọ́, kájọ yànnàná rẹ̀. Ìròyìn kan jáde wípé ó ṣeé ṣe o kí àwọn tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn olóyè nínú àwọn olóyè àgbààgbà oyè nílẹ̀ Ìbàdàn tó fẹ́ sọ di ọba aládé, tó fẹ́ dé ládé, ó ṣeé ṣe kán mọ́ yanjú o síbi tí ètò náà ti fẹ́ wáyé ní Mọ̀pó. Kódà ìròyìn yẹn sọ débi wípé ó ṣeé ṣe kí kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Ràṣídì Adéwọ̀lú Ládọjà pé ó ṣeé ṣe gan kí àwọn gan kán mọ́ wà bí ètò yẹn. Ṣùgbọ́n ibi tí mo ti rí ìròyìn yẹn ó gbàfura, kò jẹ́ kí n mú wá fún yín. Ṣùgbọ́n kọ́ńtẹ́ǹtì ìròyìn yẹn ó ń fìdí ẹ̀ múlẹ̀ yìí pé credible source ni ọ̀rọ̀ yẹn ti jáde. Ó ń ṣe mí bákan pé so possible sá. Kódà à ń sọ débi pé àwọn olóyè àgbà oyè mẹ́tẹ̀ẹ̀ta tán fẹ́ dé ládé yẹn, sọ di ọba aládé nílẹ̀ Ìbàdàn yẹn gẹ́gẹ́ bí ìlànà tó wà ńlẹ̀, pé ni wọn ò ní wá síbi ètò yẹn. Wọ́n dárúkọ ẹni tí ẹnu ti ń kùn, tẹnu tí wọ́n ń sọ nípa rẹ̀ nílẹ̀ Ìbàdàn lọ́wọ́ báyìí, Sẹ́nitọ̀ Sarafadeen Ali, pé wọ́n kàn tiẹ̀ sọ pé òun ò lè wà ńbẹ̀. Gbà tí mo rí ìròyìn yẹn mo kà á, ó gbé sára. Létà bí ọwọ́ alẹ́, ṣẹ́gà pé mo nírọ̀lẹ́ ni mo rí ìròyìn ilé tí mo kọ́ rí yẹn tí mo mú wá fún yín yẹn, àbí tí padà mú wá fún yín. Bí ọwọ́ ọ̀rọ̀lẹ́ alẹ́ mo wá padà rí ìròyìn míì tó
tó ń sọ tó jáde láti ààfin kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, ẹni tí í ṣe akọ̀wé ìròyìn fún kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, òun ni wọ́n sáìn sí abẹ́ ìròyìn yẹn, tí wọ́n ní àwọn tí ń gbọ́ pé ìròyìn kan ń jáde síta tó ń sọ pé aáwọ̀ fẹ́ wà láàrin kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn àti sẹ́nitọ́ àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìníà Olúwaṣèyí Mákindé, pé kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn wọ́n fẹ́ farapamọ́, wọ́n fẹ́ sá fún ìfi àwọn olóyè jẹ ọba nílẹ̀ Ìbàdàn eléyìí tó fẹ́ wáyé ní ọjọ́ Friday ọjọ́ 3 oṣù kẹrin, pé irọ́ pátá níròyìn yẹn. Ó túmọ̀ sí pé wọ́n kanta ìròyìn tí mo lọ́kọ́kọ́ jáde yẹn, okay? Yóò rí bẹ́ẹ̀ kò ní rí bẹ́ẹ̀, ìfinijoyè ó wáyé, ìgbàdélé ni lórí ó wáyé kò ní wáyé, Sàràfọ́ wà ń bẹ̀, Sẹ́nitọ́ Sàfàdínì Àlí yó wà ń bẹ̀ kò ní sí ń bẹ̀. Ó ní àwọn èèyàn ń sọ títí ilẹ̀ fi mọ́ tó fi wá di ọjọ́ 3 oṣù kẹrin tí í ṣe Friday. Àpàtẹ ètò, wọ́n ta tent, eléré bẹ̀rẹ̀ orin, àwọn èèyàn wọlé, kódà àwọn ọba aládé míì láti ìpínlẹ̀ Ọ̀yọ́ káàkiri. Èmi bí ẹnìkan o, mo rí Asẹ́yìn tìlú Ìṣẹ́yìn, mo rí Ọ̀kẹ́rẹ́ Ṣakí, mo rí Elérùwà àti Èrúwà tán wá síbi ètò yẹn. Kábíyèsí Olúbàdàn dà, àrí kábíyèsí Olúbàdàn lórí ìjókòó. Gómìnà dà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìníà Olúwaṣèyí Mákindé, àwọn náà ò sí lórí ìjókòó. Ta ni gómìnà rán? Wọ́n ní gómìnà rán igbákejì rẹ̀. Ta ni kábíyèsí rán? Wọ́n ní kábíyèsí rán àwọn olóyè, ọba Tajudeen Ajíbádé, òkè síbà ní ọ̀dà. Ẹja máa retí àwọn tán fẹ́ dé ládé, àwọn olóyè tán fẹ́ sọdọba, àrà àwọn olóyè o. Ẹ̀yin náà ní àrà àwọn olóyè tán fẹ́ sọba, tán fẹ́ sọ di ọba ládé nílẹ̀ Ìbàdàn. Bóòlù yóò ṣe wá máa dé ẹni tí ò sí lórí ìjókòó, bóòlù láti máa rí ládé, bóòlù láti máa sọdọba. Ó dìgbà yẹn wọn ò kéde, wọn ò ní kéde, gómìnà sọ̀rọ̀ kò ní sọ̀rọ̀, igbákejì ó jíṣẹ́ gómìnà kò ní jíṣẹ́ gómìnà. Nígbà tó yá, igbákejì gómìnà ó máa jáde, ó sọ̀rọ̀, ó sì ní lábẹ́ àṣẹ o àti agbára gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, lágbájá olóyè lágbájá ó ti dọba, olóyè lágbájá ó ti dọba, olóyè lágbájá ó ti dọba. Ó túmọ̀ sí pé wọ́n kéde àwọn olóyè tán fẹ́ sọdọba yẹn, wọ́n kéde wọn gẹ́gẹ́ bí olóyè tó ti dọba láìsí pé wọ́n wà lórí ìjókòó in absentia. Sọ́sẹlẹ̀ rí sá, sọ wáyé rí ká máa sọ̀yàn dọba láìsí níbẹ̀. Mẹ́wàá ń ṣẹlẹ̀ nílẹ̀ Ìbàdàn. Gbogbo tí mo ti sọ yìí, ìròyìn gbé, ìròyìn kọ, kí ni ìròyìn wí, kí ni ìròyìn sọ? Ẹ jẹ́ kí n mú wá fún yín, kájọ ṣe kí ni o, kájọ gbọ́ gẹ́gẹ́ bí ó ṣe tẹ̀ mí lọ́wọ́ o. Ẹ sì mọ̀ wá lórí ìkànnì yìí pé níta bá rí, níta bá gbọ́ là mọ́ mú wá tó fìdí múlẹ̀, ẹ̀rí wà fún nǹkan tá a mọ́ mú wá lórí ìkànnì wa. Àìmọ̀mù ló mú, àìgbọ́ wọn ní pé àwọn tí mo sọ yìí, àlàyé tí mo ṣe fún yín yìí, ìròyìn gbé, ìròyìn kọ. Ẹ jẹ́ kí n mú wá, ṣùgbọ́n kí n tó mú àwọn ìròyìn yẹn wá, jẹ́ kí n kó mú ọ̀rọ̀ tí igbákejì gómìnà, ọ̀rọ̀ tí wọ́n sọ, tí wọ́n fi kéde àwọn olóyè yẹn, tí wọ́n fi kéde wọn gẹ́gẹ́ bí ọba aládé nílẹ̀ Ìbàdàn. Ẹ já wò, ẹ já gbọ́. On behalf of His Excellency, on this very occasion, Ṣẹ́ǹgbọ́. on behalf of His Excellency, the Governor of Oyo State, Engineer Oluseyi Makinde, FNSC, I hereby pronounce as crowned Ọba Akeem Mobolaji Adewoyin as ẹ̀kẹrin Balógun Olúbàdàn. Bọ́lájí Adéwọ̀yìn. Ẹ̀kọ́ ti dẹ̀kẹ́ ẹ̀rẹ́kẹrin Olúbàdàn. Also pronounce Ọba
And I hereby pronounce Baba Sarafadeen Abiodun Adi as Ekaru Balogun of Ibadan land. Congratulations. sẹ́yìn náà ti gbọ́ in absentia ni o àwọn tó ń dárúkọ yìí ò sí lórí ìjókòó kí ló máa tẹ̀yìn eléyìí yọ mo rò pé ẹ̀yin náà ti mọ ibi tọ́rọ̀ yẹn ti ń bọ̀ o sẹ́nitọ́ Sarafadeen Ali òun gangan ni ọ̀rọ̀ yẹn gbèrú jù torí pé sẹ́nitọ́ Sarafadeen Ali ó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn tí wọ́n fẹ́ díje dun ipò gómìnà ní ọdún 2027 nípínlẹ̀ Ọ̀yọ́ kò yé yín nínú ẹgbẹ́ òṣèlú wo nínú ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀yọ́ táwọn èèyàn wá ń wò ní pé tí gómìnà Olúwaṣèyí Mákindé tó bá dé sẹ́nitọ́ Sarafadeen Ali ládé gẹ́gẹ́ bí ọba tí sẹ́nitọ́ Sarafadeen Ali tó náà bá tẹrí gbadé yẹn tó gbàwé ẹ̀rí láti di ọba ṣé yóò lẹ́tọ̀ọ́ láti ṣe kíni o láti dupò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ àbí bó ló ṣe fẹ́ jẹ́ etí ń kọ àwọn èèyàn lóminú nìyẹn ọ̀rọ̀ yìí sísí fíìmù ni o kí mo pè é sísí fíìmù òun lọ̀rọ̀ yìí ẹjẹ́ àjọ mọ́ bàbọ̀ ẹjẹ́ àjọ mọ́ wò ó bó ṣe máa jẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láti Èdùmàrè bó bá ṣe ń lọ àmọ́ mú wá fún yín tí àjọ mọ́ tẹ̀lé ẹ bá ní pín ẹ bá ní share rẹ̀ kó káàkiri àgbáláyé ẹ ṣé o àdúpẹ́ àmọ̀rírì yín Tajudeen olówó òpè orúkọ tèmi MC tó ta sọ́sán làwọn èèyàn ń pè mí ìnàjú ẹkùn tí bọdẹlẹ́rù ní gbogbo ìgbà ìṣọ́kò yìí ni mí o Ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ nílùú bàbá mi kábíyèsí ọba Muhammadu Taofeek Iyọlá Àkàndé Mọ́rẹ́nigbádé Oyèbádé àkọ́kọ́ Olúkòyí tilẹ̀kùn yìí mo ṣe kábíyèsí o bàbá ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ń sonígbọ̀wọ́ wa lórí ìkànnì yìí. ó ta social media àtúntìdé o. ká farere polówó iṣẹ́ ni la fi farasajẹ́ bí ìṣẹ́ṣẹ́ fún ìdí rèé tá a fi ṣèdásílẹ̀ iléeṣẹ́ ó ta social media concept iléeṣẹ́ tó mọ ti fún tẹ̀dọ̀ bá a ṣe ṣàgbékalẹ̀ fọ́nrán ìpolówó ọjà jingle production lọ́nà tí fi jẹ́ ìtẹ́wọ́gbà fáyé lórí rédíò tẹlifíṣàn tàbí social media iléeṣẹ́ wa ó ta social media concept àmọ́ oríṣiríṣi ọgbọ́n àti ìpolówó ọjà tó yẹ fún iléeṣẹ́ àtòkòwò yín bó ṣe straight line tàbí dialogue bó sì jẹ́ drama poetry tàbí music format lẹ fẹ́ ṣe pẹ̀lú owó péréte ó ta social media concept ní ẹ pè a ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ alóyin lóhùn voice over artist pẹ̀lú ohùn tó ta ṣánṣán ọjà wo lẹ̀ ń tà iṣẹ́ wo lẹ̀yin ṣe irú kéde wo lẹ fẹ́ ṣe ẹ pè wá bá wa sọ̀rọ̀ sójú òpó 07063291779 ibi gbogbo lọ́wọ́jà wá dé ó ta social media concept níbi gbogbo nígbàkúgbà. Greetings from S2 Ultimate Herbal International Limited. This is to say a very big thank you to our numerous customers all over the world for the trust you have in us and for your continuous patronage. We say a very big thank you. This is to further reassure you of the effectiveness of all our herbal products and the prompt delivery of all your orders as you make them. For people coming across my video for the first time, we are S2 Ultimate Herbal International Limited. We are makers of S2 Ultimate Herbal Bitters, S2 Ultimate Herbal Mixture, and many other more herbal products that are NAFDAC approved that we research and produce. If you want to reach us, you can reach us on the following numbers, either on WhatsApp or direct call: 0704 079 0153 or 0806 4204. We are researchers and producers
of herbal products that manages so many ailments and diseases ranging from high blood pressure, diabetes, arthritis and rheumatism, erectile dysfunctioning, stomach and peptic ulcer, irregular menstruation, kidney stone, hepatitis B and C. We treat asthma, obesity, toilet and skin diseases. We produce this cleanser to make you clean your body. Our office is located at Oluyole Shopping Complex, New Garage, Ibadan. You can also buy any of our products from Asurat Royal Plaza off Asunle Road, Tipa Garage, Ibadan. Once again, I say thank you very, very much for your continuous patronage. Keep trusting us, and to the best of our ability, we will serve you better.